Hello everyone, I'm still the one you know, Ezekiel Akobi by name. I want to appreciate all our viewers and subscribers on this channel, IJINLE Life TV. The Lord will continue to bless you. This year will be the year of greatness, joy, happiness and testimony in your life in the name of Jesus. The Lord will bless you this year. And this movie you're about to watch is a very powerful and interesting movie with divine message and lovely message. Please, I want you to watch it. But before we go to watch the movie, I want you to click on the subscription button. And don't forget to click on the bell icon for the notification. And then remember to drop your comment in the comment section. And we will reply your comment immediately. The Lord will bless you. See you in the movie. Bye-bye. Olúwarẹ̀ arúgbó yìí ẹni bá bomi sọ̀tá o Olúwarẹ̀ àjẹgbá. ọmọ ọba bàjẹ́ wọ́n lọ sàrà ojú tó rí gbò kí ló ṣe sí náà ojú tó rí ẹgbò ìjọba mẹ́ta kú 24 days. O ti fi báàgì ẹ̀yìn lẹ̀ bó ló wá ń bọ̀ báyìí láì ṣe ọmọ France. ọ̀rọ̀ òní bọ́ láti fi ṣẹ́ ni o. Ó yá dà ń bọ̀ láti fi ṣẹ́ ó fààyàn àti lọ díẹ̀díẹ̀. Nókì náà èmi kan dúró de pàdé mi kan ní báyìí ó yẹ. Kò sí ara kò sí ara. Ló kára ọmọ gbọ́n mi. ọmọ ọba ojú ọkọ tó lọ ń dúró. Kí ló lọ ń gbòó náà? Èmi kan gbọ́ ọ̀bọ̀ ọmọ ọlọ́ṣà mọ̀ bàbá yẹn. Tẹ̀ ní ìṣòro ikú ló tẹ̀ ta bàbá yẹn náà. Wọ́n kàn ló lọ jẹun ní ṣọ́ọ̀bù ìyá kan ó dẹ̀ gba rẹ̀ sọ́dá ìwọ́n náà ṣàmọ̀ bàbá yẹn láti. So yẹn ti lọ ní ẹ o. Ó bá gàn ìgbà gàn ó ti bá ti. Ká ṣe tuntun. Nókì náà. Mo lọ wá ń dà lọ bá. Mi ti ń lọ lé ní ẹ. Ó yá náà. Bó bá ṣe jẹ́. Nókì náà ló ń tó lè rí àtìmọ́. Alágbolódò yèyé o yèyé ńlá yèyé o òye mẹ́ja ẹja ńlá. Dodo, kí ló ṣẹlẹ̀ náà? Mo ti dúró síta for the past 10 minutes now. O jáde sí kí ló ṣe nolé? Sọ fún mi. Ọ̀rẹ́ mo dóde ẹ o, mo dóde ẹ o. Ilé rẹ̀ o iye mẹ́ja. Kí ló ń ṣe ẹ́ bí ọdún? Àbáwo ló yín ṣe bí eléyìí náà? Mo sọ fún ẹ pé mò ń bọ̀. Mo ní kó wọlé o, dẹ̀ ń ṣe o, dẹ̀ ń pariwo mọ́ mi lórí fóònù. Kí ló ń ṣẹlẹ̀? Ọ̀rẹ́, sórí gbogbo ohun tó bá mi pátá, ó ju pé kí n wọnú lé pé wá bẹ́ẹ̀ lọ. Ó mọ̀ pé mo tún lè wọnú lé bẹ́ẹ̀ sì kí ìyàwó sọ pé oúnjẹ at the end of the day mi nílẹ̀ láì sọ tí mo fẹ́ fẹ́ ìyẹn dẹ̀ wà very important in life. Àjẹ̀dí kò wọlé oníwọlé ṣàlejò ní ẹni ìbáyìí ni ó dẹ̀ ń pariwo mọ́ mi lórí fóònù. Musa sọ fún ẹ náà. Ohun tí mo wá rí ẹ fún wa very important ju pé mo fẹ́ wọnú lé lọ. Ó mọ̀ ọ̀rọ̀ tó bá gba ìta kò ṣeé sọ nínú ilé. Ó rántí gẹ́ẹ̀tì mo sọ fún ẹ lọ́jọ́ sí yẹn pé mo máa ń rí lójú àlá mi. Gẹ́ẹ̀wò ni ẹ. Tí mo máa ń rí pé àjọ ń ṣeré ní ojú omi or something. Could you believe pé mo tó ti ń pàdé gẹ́ẹ̀ lójú ayé? Like serious. Kò tiẹ̀ yé mi mọ́ gan sef. No sọ fún mi pé òun ṣeré ni àbí tó fẹ́ máa prank mi ni. This one no be joking o. No. Tell me you are not serious. Are you sure? For real, this one for real. Like serious. Èèyàn tí yóò sọ fún mi pé nínú odò tó pé o lálàá rí something like that. Yes. Mo ti fojú mi kòròkòrò báyìí rí. Dona ọmọ tó rí lójú àlá ó tún rí lójú ayé. But ṣé o rántí kan tí mo sọ fún ẹ ń gbà yẹn ṣá? Ó ní pé mo sọ fún ẹ wípé kéèyàn máa lálàá kó máa rọ́mọ odò nǹkan tó léwu ni. Ṣé mi ò sọ fún ẹ pé kó máa gbàdúrà this guy àná ìṣe mi o òun lálàá rẹ̀ èèyàn ọmọ inú mi ó wá ń lálàá ó tún rí lójú ayé. Bọ̀bọ̀ yìí ó ní deliverance o. O mọ Bọ́láńlé àti Àṣàkẹ́ mo sọ fún ẹ pé mo máa ń rí lójú àlá right? Yes. Àti Bọ́láńlé ó dàbí pé àwọn méjèèjì ti jọ lé ìbáṣepọ̀ débi pé ọ̀rà táwọn méjèèjì ń fi life mi dá right now bí mi ṣe ń bẹ́ sọ̀rọ̀ yìí I don't really understand it. Mo gbé wo
life mi mo ṣe wà yìí gan sef èmi gan kò yé mi gan fúnra lára mi mọ́ tó ta ni. wo bí ọdún owó tí mo ní ni mo yẹ if better kò tẹra máa dúrà Àṣàkẹ́ lójú àlá eléyìí tó tún pàdé lójú ayé àwọn méjì tí ń ṣe kíni obìnrin méjì lórí wọn nìkan mo bẹ́ẹ̀ ò ní deliverance mi ò lè sọ ju bẹ́ẹ̀ lọ. àdúrà ṣá. jẹ́ kí n ṣàlàyé nǹkan fún ẹ I've told you several times mo ní máa lọ church máa gba àdúrà o kì í gbàdúrà o kì í listen sí mi tí bá lọ pé okay o let's go to church let's go to revival wà á máa ṣe bákan pé kíní kan ó wọ́n jó ọ̀dọ̀ àwọn bàbá at the end of the day look at what is happening now. wọ́n tí mo sọ yìí náà mo wí pé tí mo bá sáré ṣe gbogbo ti ọ̀pọ̀dọ̀ àwọn bàbá tí mo gbẹ́bọ tí mo ṣe everything pé bóyá solution máa wá mo ti tí mo wá gbàdúrà àdájọ́ ti dé náà mo ń wò wípé bóyá kò lè ṣètè lọ náà. ìṣù òótọ́ ló sọ ọ̀rẹ́ jẹ́ kí n sin ọ̀dọ̀ àwọn bàbá yẹn máa yá gan àbí ọ̀dọ̀ àwọn bàbá máa yá jẹ́ kí n ṣàlàyé nǹkan fún ẹ ṣé eléyìí tó fi lálàá ọmọdé lórí tó yẹ pé òun di lójú ayé nǹkan tó máa rí ó máa jù ẹ lọ ọ̀rẹ́ mi ò lè sọ ju ẹ lọ tẹ̀rọ àmàdùà wo àfà eléyìí tí mo bẹ́ẹ̀ discuss. wo tí ẹ fi yẹn sílẹ̀ sórí ìyẹn máa sọ yẹn later but ibi tí mò ń lọ yìí náà ó wà very important but ọ̀rọ̀ tí mo wá bẹ́ẹ̀ sọ yìí gangan òní kókó wo sórí ó ti mú mi lọ́rùn báyìí pé dandan lámo gbọ́dọ̀ wá solution sí anything tí mo bá tẹ̀lé ṣe sí bí mo ṣe wà yìí mo ready àti ṣe like serious. o lè gbàdúrà. wẹ́ ọ̀rọ̀ àdúrà wẹ́ a máa gbà kò sí wàhálà wọ́. kò sí fúnlẹ̀ wọ́n sì máa yẹra níta ńgbà yẹn. wo Ọlọ́run máa ṣe o Ọlọ́run máa wà pẹ̀lú ẹ o má gbàgbé tẹra má àdúrà mi ò lè sọ jù bẹ́ẹ̀ lọ fún ọ̀rẹ́ mi o àdúrà lèmi gan fi dúró. bàbá kákàsán o. kò ń dáwọ́. kákàsán bí o bàbá. àánú. mi mọ̀ parí ìkúlẹ̀ lẹ́wà àtúntà mo ti ń pè yín bọ̀ kákàsán sà. ẹ kújọ́ mẹ́ta ṣé mo bá yín dáadáa. ẹ káàsán o. ẹ káàsán sà. ẹ pẹ̀lẹ́ o. ẹ kújọ́ mẹ́ta sà. ilé ńkọ́. àlàáfíà. ẹ pẹ̀lẹ́. ẹ sà mo ti pè iwájú ta mo wo gbogbo pásẹ̀jì mi ò bá yín mi mọ̀ pé bíbá ilẹ̀ wà. mo wá ṣe gánì mo wá ṣe gbọ̀nsẹ̀ ń hàn yín ni. báwo ẹ wá débi ṣé fúnra yín lẹ débi àbọ̀ mu yín wá. ìbọn mọ̀ pé mo lọ́mọ ọmọ mi ló mú mi wá bó ṣe mú mi wá ó ti jáde ní sí ó máa padà wá mú mi. ó ti yé mi ọmọ yín kékeré yẹn. bẹ́ẹ̀ni èyà ó ṣe ó try ẹ kújọ́ mẹ́ta àwọn ọmọ mi wá ń kọ́ ẹ̀ràn sábà wá ní ara sọ́lé. àdúpẹ́ fọlọ́n ohun yìí ṣé mo gbóhùn rí báyìí torí ẹ mọ̀ pé a lè gbójú ní ipò tá a wà ṣùgbọ́n ohun yìí rò pé mo gbọ́ yọ ara. bẹ́ẹ̀ ni ó ti yé mi ẹ gbọ́ ẹ rojú mi rí ṣùgbọ́n lóòótọ́ ẹ ti gbóhùn mi rí dáadáa èmi àti yín ti jọ sọ̀rọ̀ rí dáadáa. èmi ọ̀rẹ́ ìyá Màlíkì tí mo wá lọ́jọ́ yẹn tẹ́ jókòó sí iwájú ta. ọ̀rẹ́ ìyá Màlíkì. bẹ́ẹ̀ni. ṣó o ti wo inú ilé. ẹ̀yin gangan mo wá mo dẹ̀ ti wo gbogbo iwájú ta mi ò rí yín. ìyá yìí ni mo wá. àmì mọ. mo wá ṣègbọ̀nsẹ̀ ni. ìyá. ẹ pẹ̀lẹ́. ẹ̀sà ìpéjọ mẹ́ta àwọn ọmọ mi ńkọ́. àwọn wà. ṣé ẹ padà wà ríra ńjọ́ náà. ó pè mí lórí fóònù wa lọ ó wá pàdé mi ní ilé ọ̀dọ̀ mi. ẹ pẹ̀lẹ́. ẹ àríra ẹsẹ̀ sà á dúpẹ́ sà. ẹ pẹ̀lẹ́. bàbá ṣé kí n mú yín wọlé ká lè sọ̀rọ̀ tá a fẹ́ sọ ni àbí ká sọ ń bíbà ìkọ́mọ yín wá mú yín. ọ̀rọ̀ onílé ibi tọ́rọ̀ bá ti bá ní náà láti sọ. bẹ́ẹ̀ ni sà. ṣé kò le. rárá kò le kò ń ṣe nǹkan tó le. nípa ọ̀rọ̀ ọjọ́ sí tẹ́ bá mi sọ mo ní kí n wá bẹ̀ yín nítorí bí mo ṣe ṣe sí yín lọ́jọ́ yẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bàbá ẹ má bínú. èmi náà nírú rẹ̀ ẹ̀yin ọmọ sìn ẹ máa kéwèé pọ̀ àdúrà rẹ ọgbà. àmín àmín. ẹ pẹ̀lẹ́. àmín. ilé ńkọ́ o. adúpẹ́ sà. mo à ń gbọ́. má bínú. kódà nítorí ọ̀rọ̀ yẹn gangan ni mo torí wá tí mo ṣe wá rí yín lẹ́nu mo ti pé ọ̀rẹ́ mi ìyá Màlíkì gan lòun ò sí ilé pé ṣùgbọ́n tí n bá ti délé màá rí yín tẹ́ ẹ̀ bá táwọn ọmọ yín ò bá ti mú yín jáde. ìrọ̀lẹ́ ló máa ń lọ ti ṣọ́ọ̀ṣì dé níjọ́ ìsinmi báyìí. iṣẹ́ tẹ jẹ́ fún mi lọ́jọ́ yẹn bàbá. tẹ́ni kí n má lọ sí odò lọ ṣe ètùtù ọlọ́lọ́mọ bíbí tí mi ò gbọ́. ṣé mo pè lọ́jọ́ yẹn bí mo ṣe ṣe sí yín nítorí pọ́rọ̀ tẹ́ sọ lọ́jọ́ yẹn kò tiẹ̀ wọ̀ mí létí kò jẹ́ nǹkan kan lójú mi bíi pé ń parọ́ fún mi ni ṣẹ́dẹ̀ mọ̀ ẹni tó bá ń wá nǹkan kò sí nǹkan tí ò lè ṣe. bí mo ṣe délé tí mo sùn mo wá láàlá.
Olúwẹ̀rí màgbóòjò àwẹ̀dẹ kó tó wẹ̀ mọ́ odò kẹta rè tó ti ní kí n ṣe ìpèsè fún olú odò torí oyún inú mi kí n lè bí láyọ̀ mo ti wá ṣe ìpèsè odò kẹta báyìí kí n wá bí láyọ̀ o kí n má bòyún kú kí n má bàbí kú mọ́ kí n má bàbí yè kọ́ má fa gbẹgbẹ̀bí inú mi o kẹ́ ẹ pèsè fún mi kẹ́ ẹ ṣàánú mi o kí n rí ná kí n rí lò kí n rí jẹ kí n rí mu o ọkọ mi náà owó tá a fi jọ tọmọ tá a bá bí kọ́lọ́ ọkọ ẹ pèsè fún wa o oyún inú mi kí n bí láyọ̀ o kí n bí wẹ́rẹ́. Alagbalúgbú omi, alagbalúgbú omi, alagbalú. Kí má bàbí kú o, kí má rí wàhálà o, kí má bàbí kú mọ́ o, àbíyè ni kí n máa bí títí ayérayé o. Lórí oyún inú mi kí má bàbí kú o. Arábìnrin, má bẹ̀rù, má fòyà. Gbogbo àdúrà rẹ pátápátá ó ní àwa àti èyí ń gbọ́. Ẹ ṣé. Gbogbo àdúrà tó ti gbà pátápátá òun láti gbọ́. Àbíyè òun ló máa bí ọmọ inú ẹ. Àṣẹ. Má bẹ̀rù. Gbogbo tó ti ní kó wá ó ti wá. Èyí tó ní kó lọ ó ti lọ. Àṣẹ. Ọmọ tó gbé sínú ayọ̀ àti àlàáfíà òun ni wàá fi bí. Ẹ ṣé màá dúpẹ́. Má bẹ̀rù. Ó yá kó wá. Má bẹ̀rù. Má bẹ̀rù. Ó yá kó wá. Má bẹ̀rù. Ẹ ṣé o. Máa lọ. Àdúrà rẹ ti gbà. Àdúrà rẹ ti gbà. Wo arábìnrin, gbogbo àdúrà rẹ ti ṣètẹ́wọ́gbà. Àbíyè ló máa bí ọmọ yẹn. Má bẹ̀rù, máa lọ. Bẹ́ẹ̀ ni, máa lọ. Àdúrà rẹ ti gbà. Àdúrà rẹ ti gbà. Bála yẹn ṣe lọ nìyẹn. Àkọ́kọ́ n ò bínú sí ọ o, iṣẹ́ tí lédùá gbéràn mi o lè mí jẹ́ o, sórí àlá tó olóòlá ọ̀hún. Bẹ́ẹ̀ni. Àlá tó lápẹẹrẹ ni orí yeye ní mògún ta ìṣẹ̀lọ́pọ̀, sórí ẹni tí lédùá fẹ́ bá ṣe é onímọ̀ ń fìran hàn lójú oorun àti wípé ó kéwé ńjọ́nà náà ni ẹ mọ̀ lẹ́rìn àgbà ń gbogbo ẹ̀yàn ọmọdé ìsìn sórí àlátọ́ ọláhun kó mọ́ bá jìn sí ọ̀fìn ni torí pé mo sọ fún ọ wípé kó o mọ́ lọ ṣe ìgbésẹ̀ kankan àbí ìpèsè sí odò yàtọ̀ sí àdúà tó bá jẹ́ pé o lọ ṣègbésẹ̀ kankan ni lórí oyún tó lọ́wọ́ àánú ẹ yìí o lè má rí oyún ọ̀hún bí tó o bá tún wá padà lọ bí oyún ọ̀hún tọmọ ń bá kún wá wà láàyè tó dàgbà o lè má padà jèrè ọmọ ọ̀hún ṣe bí àwífúnni ká tó dání àgbàjàkadì náà pé àti wípé tó o bá bímọ ọ̀hún bọ́mọ ọ̀hún bá tiẹ̀ wá lọ wà ntí àwọn olúwẹ̀rí ó béèrè lọ́wọ́ rẹ agbára rẹ ò ní kà ó sì padà wá pàdánù lórí ọmọ náà ni ọmọ bá a ṣẹlẹ̀ kó lọ múra sádùá ṣùgbọ́n ẹ̀yin ọmọ àsìn yẹn máa kéwé pọ̀ gbogbo ọ̀rọ̀ lẹ́yìn káàkún wo ẹ̀kọ́ ti fojú múmu ọ kí nǹkan burúkú má bá a ṣẹlẹ̀ sí ọ gẹ́gẹ́ bí mo ṣe sọ níjọ́ kìíní àná àdúrà lọ̀rọ̀ rẹ nílò sórí ọ̀rọ̀ rẹ ọ̀jẹ́mọ́bọkọ̀ jẹ́mẹ́tutù o àdúrà lásán
ni kò ṣe àdúrà ò sì ní ṣe tiẹ̀ tí o wọ́n fàdúrà lẹ̀ o. ọ̀dà bàbá ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín torí bẹ́ẹ̀ ṣe sọ yìí náà èmi gan fúnra mi mo ti mọ̀ pé àdúrà lọ̀rọ̀ mi jẹ mọ́ ní báyìí mo ti gbọ́ nǹkan tẹ́ ẹ sọ ó dẹ̀ ti wọ̀ mí létí torí ọ̀rẹ́ mi ìyá Malik tó wà lọ́dọ̀ yín gan òun náà ti mú mi lọ sí ṣọ́ọ̀ṣì wọn àtijọ́ lọ rí pásítọ̀ wọn dẹ̀ ti jẹ́ kó yé mi pé àdúrà ló lè ṣe gbogbo nǹkan yìí wọ́n ti ní kí n má ṣètùtù kankan ṣùgbọ́n láti wákàtí ìlọ èmi gan mo ti jáwọ́ níbi àtọ́júbọlé mo ti mọ̀ pé àdúrà nìkan lọ̀rọ̀ mi jẹ mọ́ àwa lọ gbé bíbélì mi lójú páálí èmi náà máa lọ ṣọ́ọ̀ṣì máa gbàdúrà dẹ̀ mọ̀ pé ọlọ́run náà ó máa ṣe é mo dúpẹ́ sí ẹ bàbá ṣé kí n mú yín wọnú ilé kẹ́mi tó máa lọ àbí. ìwọ ọmọ ló ń tiẹ̀ àti wọlé ní mọ ẹni ra díẹ̀ sórí tí ọmọ bá ti mú wọlé báyìí àti padà sí yóò ní rárá. ó dáa mo ti gbọ́ máa pe ọ̀rẹ́ mi ìyá Malik máa sọ fún un pé mo ti wá rí yín so ẹ ṣé mo dúpẹ́ sà o ẹ ṣé ẹ pẹ́ fún wa àgbá yín àdálẹ́ o. àmì o àdúrà ni ó gbà o àdúrà ní í gbà o agbára kékeré í gbà o wọ́n fà àdúrà lẹ̀ o ọ̀rọ̀ rẹ̀ ọ̀dà yọ o wọ́n sì gbèsè kẹ̀kẹ́ yàtọ̀ sádùá àdúrà ni ó gbà. abọ́ rẹ̀ balẹ̀ ajùkò sọ́sàn àárọ̀ sàn àrókò a ò tún rí bàrà dídì. ṣebí torí kára ọmọ mi lè yá lọmọ ẹja fi wà níbi tó wà ó sọ mẹ́jáde èèyàn tán ó kọ̀ kò pọ̀ mi tọ́mọ ẹjọ́ bá sì pọ̀ mi báwo lára ọmọ tèmi ṣe fẹ́ yá ọmọ tèmi tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn. abọ́rẹ̀ balẹ̀ dákun ṣàánú mi. balẹ̀ ṣèbẹ́ mi kí ní burúkú ìmọ̀mọ́ká tí mi jolú mẹ́rì báyìí ní ìjà pé náà mo máa wá bá dìyẹ òkùnkùn báyìí mo fi jẹ̀yà lóde ẹ wo ọmọ tí yín ò ní kú. àṣẹ ṣé ti owó ni máa ní mi ò ní àbí ti èèyàn mímọ́ àbí ti ipò láwùjọ yóò wá jọmọ orí èmi baálẹ̀. dákun ṣàánú mi bá wà nǹkan ṣe sí ayé ọ̀gbọ́dọ̀ yọ mí. ayé ò ní yọ yín ọ̀nà àbáyọ wà ṣùgbọ́n òun ló kàn tí ó pọ̀ mi ewúrẹ́ tó bá da fánù báyìí òun náà láì kú. tó bá da fánù dúnà bọ̀rẹ̀ kò yí mi dáadáa o ọ̀rọ̀ ń jọ bí òwe ṣe bá ní làárọ̀ mi ní bàtà kí ló dùn fẹ̀ làárọ̀ mi ṣáàwò kò yí mi dáadáa. lóòótọ́ lówó báyìí là á lùlù àgídìgbò ọlọ́gbọ́n ló ń jó bẹ́ẹ̀ sì ni ọ̀mọ̀ràn ní ìmọ̀ baálẹ̀ kí n lè là yẹyin kó yẹyin dáadáa bó bá kọ̀ tí ò pọ̀ mi bá àràdàn àáfọ̀dẹ̀ ṣe bọ̀ lọ́jà sí pé òun fúnra rẹ̀ láàfin ṣe tutù. yóò dáa fún ọ dáa fún ọ. ṣe wá. wo bí inú mi dùn ayọ̀ mi kún. babaláwo ni mí mo gbọ́ fà èmi ìkà ni mí èmi fúnra mi mọ̀ babaláwo burúkú kókó sáré amójúlé kókó bí ọ̀tá kókó sáré tó gbé òkú lọ́ra kókó nílé oníkókó òrà kókó tán ló ṣojú kókókó lẹ́mi ẹ wò ó ti rí bí ọmọ yín ò ní. mọ̀ pé káàdìyàn lóòótọ́ ìkágbèmí ló yẹ kó máa pè ọ́ yóò dáa fún ọ. inú mi dùn ayọ̀ mi kún wo bí tọ́ ọba ilé ṣe tọ́mọ mi ò kú gbogbo àgbáyé wọn mọ̀ pé olólè kan ti ń jẹ́ baálẹ̀ wọ́n dá ọ lọ́lá ìwọ gan ọ mọ̀ pé o ní èlé kan ti ń jẹ́ baálẹ̀ bẹ́ẹ̀ ni. mo ti ṣe nítorí ọ̀dájú báyìí ló bá yé mo sọ bí ó ti di ṣíṣe. ọ̀dà ọ sì wá gbádùn mi. wọ́n ń bọ̀ lọ́nà wọ́n ń bọ̀ lọ́nà ẹ̀yẹ fún wọn ẹ dákun ẹ yàgò fún wọn ẹ̀yẹ fún wọn ológun àríyá olọ́jà yan
má ṣe gàràgàrà sí wọn, má ṣe gàlégàlé sí wọn, má lọ ṣàyà gbangba sí wọn. Kí ló máa ń ṣe àwọn ọmọ yìí? Ọ̀tọ̀ níbi téèyàn máa kó kan sí, wọ́n lè máa scatter everywhere. Ibi báyìí mo àlejò kíní lélẹ̀, CD rack lélẹ̀, wọ́n scatter everywhere. Ó ga o. Tí ẹ̀ bá tún jẹ́ tọ́run sí báyìí, wọ́n tún máa lé wọn máa scatter. Mọ́mí ọ̀nà tẹ́ máa wù wọ́n ni. Àtẹ̀tọ̀ tó fẹ́ fojú dòrò, àjòjì gòdògbò tó fẹ́ wọlé òòrò, ìbọra bọ̀ wọn láṣọ. Bí ẹ̀ bá tún ṣe tọ́run sí báyìí, wọ́n tún máa scatter. Wọ́n á dẹnilẹ̀, wọ́n á dẹni asán, má lọ ṣàyà gbangba sí wọn. Wọ́n ń bọ̀ lọ́nà, ẹ dákun ẹ yàgò fún wọn. Ológun àríyá, olóúnjà yan, má lọ ṣàyà gbangba sí wọn. Wọ́n máa gún ọmọ mi ò ní. Lágbára o. Wo ẹtí rẹ̀ mí gan. Láti bó lè ṣe dé ibà. bó ló ń sá lọ kò síbi kankan tí o lè sá lọ ṣé ìwọ rò pé wọ́n lè sá mọ́ wa láwọ̀ nù kò síbi kankan tí o lè sá lọ ṣé o rántí pé mo ti fara hàn lójú àlá. Okay. Hello sir. Yes sir, èmi ló ń sọ̀rọ̀ sir. Gbogbo nǹkan tá ní kí wá check mo ti check everywhere sir. Bẹ́ẹ̀ sir. Bẹ́ẹ̀ mo rí everywhere. Don't worry yẹn sir. Bẹ́ẹ̀ sir. But lọ́wọ́ wájú yìí sir. Ó ní nǹkan tí mo fẹ́ sọ fún yín sir. Ó ní design kan tí mo believe pé tá bá ṣe sí wọ́wọ́ wájú ẹ̀ ó máa jẹ́ kó make sense. Bẹ́ẹ̀ sir. No sir. Kì í ṣe ọ̀rọ̀ orí phone. Bẹ́ẹ̀ sà ṣé mo lè wá ṣẹ́ẹ̀kì lọ́fíìsì bá kí n wá bá yín lọ́fíìsì ẹ jẹ́ kí n wá rí lọ́fíìsì tó tá bá rí lọ́fíìsì a máa discuss ẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ sà mo tẹ̀ máa show àwọn picture àwọn design ẹ̀ fún yín. Okay sir, no problem sir. Okay sir. Láti bó kí ni mo ṣe. ẹlẹ́ wa bọ̀ ó rí pé ó ná gidi. Ìjọ láti bo mi ò mọ yóò láti bo. àmọ́ ó ná gidi ṣá. gbọ́dọ̀ kí ló ń pẹ̀ lórí ọ̀rọ̀ Àṣàkẹ́ àti Bíọ́dún. Àṣàkẹ́ mi ò mọ Àṣàkẹ́ ní ìtòrò ẹ̀ ló ẹ̀ wá gbà mí. Bíọ́dún is my friend, ọ̀rẹ́ mi láti kékeré ni Bíọ́dún. nígbà tó wá jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ńkọ́ ẹ̀wọ̀n tiẹ̀ wo ohun tí ìbá ṣe ohun tó wà ní ara rẹ̀ ohun tó wà lára rẹ̀ ni o àmọ́ tó yẹ ká ṣe fún ẹ o àmọ́ ohun tó wà lára rẹ̀ ni mo wá kìlọ̀ fún ọ ni kó o jáwọ́ lórí ọ̀rọ̀ Àṣàkẹ́ àti Bíọ́dún láì jáwọ́ wàá jásẹ̀. Màá jáwọ́ mo ti gbọ́. jáwọ́ lórí ọ̀rọ̀ wọn. Bíọ́dún ọ̀rẹ́ mi láti kékeré ni kí ni Àṣàkẹ́ ta ló ń jẹ́ Àṣàkẹ́ kí ló fẹ́ mi pẹ̀lú Àṣàkẹ́ pọ̀ kí ló fẹ́ mi pẹ̀lú Àṣàkẹ́. Kí ni mo ṣe. ẹgbẹ̀rún Samuel kò lè sá mọ́lọ̀ lọ́wọ́ mo mọ̀ bọ́ wá fara rẹ lójú ayé mi. mo ní kó jáwọ́ lórí ọ̀rọ̀ Àṣàkẹ́ àti Bíọ́dún. Àṣàkẹ́ Bíọ́dún. wọn náà fẹ́ gbọ́ àbí. Kí ni mo ṣe. wo orí ọ̀rọ̀ lọ́rọ̀ báyìí ni òbí máa ń kúlé lórí. tí o bá jáwọ́ lórí ọ̀rọ̀ Àṣàkẹ́ àti Bíọ́dún tí bá máa padà wá lẹ́kẹ̀ẹ́ta wàá ríjà ọ̀rọ̀. Ẹ gbà mí. Jésù báwo ló ṣe wọlé ẹ lọ́dọ̀ ayé mi ò lálàá nítorí Ọlọ́run tí mo lálàá mi ò lálàá ayé mi kí ẹ tó wá báyọ̀ ọ̀nà nítorí Ọlọ́run jẹ́ kí n pè dádì pásítọ̀ tó lọ́wọ́ ẹgbẹ́ kò yí
ayé mi wò gbé kọ́ pásítọ̀ gbé kọ́ tòbí dájú ẹ̀ gbé kọ́ ìwò kọ́ tó kọ́ dájú gbé kọ́ wọ́n ti gbé hello sir hello pastor hello ẹ má wọrí ẹjọ ṣé ẹ wà lé bòbò mo máa fi fún yín bòbò torí olóò. So much for viewing this wonderful video. The Lord will bless you. Please, we beg you to continue watching IJINLE Life TV. Remember to click the subscribe button. The Lord will bless you. And then give every video you watch on this channel a thumbs up. And don't forget to drop your comment in the comment section. We will reply your comment. Thank you so much. We appreciate you. See you in the next episode. Bye-bye.